ọwọ́ Yétúndé méjèèjì tí mo kó pamọ́ oògùn owó ni mo fẹ́ fi ṣe. Àáfàá Ràmọ́nì tọ́pa Yétúndé Ìlọrin ní í ṣe ẹ̀kàrìkà. Ṣe ni ọ̀rọ̀ dàbí sinimá àgbéléwò nílé ẹjọ́ gíga kan tó fi Ìlọrin ṣe ibùjókòó lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí lásìkò tí ìgbẹ́jọ́ àáfàá Ràmọ́nì tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ṣekú pa Yétúndé Ìlọrin tó tún kún bí ẹran tí ìgbẹ́jọ́ náà tó ń lọ lọ́wọ́. Nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ni wọ́n gbé ẹlẹ́rìí kan wá, Rìsípẹ́kítọ̀ Abdulazeez tó jẹ́ ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àáfàá Ràmọ́nì lásìkò tí wọ́n ní ó ṣekú pa Yétúndé. Nígbà tí Rìsípẹ́kítọ̀ yìí tó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí àwọn ṣe mú àáfàá Ràmọ́nì táwọn sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn ṣe fún un. Lẹ́yìn eléyìí ni wọ́n play fọ́nrán fídíò èyí tí ọlọ́pàá náà tọ́ka kalẹ̀ lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àáfàá Ràmọ́nì. Nínú fídíò ọ̀hún ni àáfàá Ràmọ́nì ló ti fi ẹnu ara rẹ̀ ló fi ń sọ̀rọ̀ tó ń tú kàsá ọ̀rọ̀. Ó ní ó sọ bí òun àti Yétúndé bí wọ́n ṣe pàdé ara wọn. Onígbà táwọn pàdé àwọn ń chaàtì lórí fóònù tóun sì ń béèrè wípé bóò ni àwọn ó ṣe ríra wọn, bí àwọn ìṣàdéhùn pé bóòlá ṣe ríra wa tó di ọjọ́ kan ọjọ́ burúkú èṣù gbómìmí lọ́jọ́ tí Yétúndé lọ síbi ìkómọ náà lòun pè é tóun sì ní kó wá bá òun nílé. Onígbà tó dé ó sọ fóun pé ebi ń pa òun pé òun kò tíì jẹun, òun lọ lè ra mọ̀tínà ẹlẹ́rìndòdò òun lọ ra fún Yétúndé, ṣùgbọ́n Yétúndé kọ̀ láti mú. Yétúndé ní òun ní ọ́sà tóun ò lè mu mọ̀tínà àti búrẹ́dì báyìí. Ó ní ṣe lòun lọ ra chicken àti ráìsì tóun lọ rà fún Yétúndé. Ó ní bó ṣe jẹ kinní ọ̀hún tán ni òun bá ní àṣepọ̀ kó tó di pé òun rí i pé ó ti ń ṣe bákan tó sì rí i pé ó fẹ́ kú tó di pé ó padà wá kú sí òun lọ́wọ́. Onígbà tí ó kú sóhun wọ́rọ́ tán ẹ̀rù bà òun ọmọ tóun lè ṣe, òun jáde síta tóun sì ń làágùn yọ̀bọ̀. Ó ní láńlọ́ọ̀dù rí òun, wọ́n ní sí kò sí nǹkan kan, òun ní kò sí nǹkan kan. Ó ní báyìí ni òun wọlé padà tóun ronú pé kí ni òun lè ṣe, lòun bá da ọtí ògógóró lòun bá dààmú. Bóun ṣe mú tán ni ojú òun wálé kokoko tóun sì mú ọ̀bẹ tóun ṣe bẹ́ẹ̀ àti àdá tóun ṣe bẹ́ẹ̀ tóun kun Yétúndé, òun kun wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹran kí wọ́n bá mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀. Lòun bá lọ lè da gbogbo ara tó kù lòun bá lọ dá sí orí àkìtàn. Báyìí ni òun kó àwọn ọwọ́ méjèèjì lòun bá kó pamọ́ wípé yóò wúlò láti fi ṣe oògùn owó. Báyìí ni ó ṣe bẹ́ẹ̀ tó tú kàsá ọ̀rọ̀ tó tú àṣírí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀. Àwọn ẹlẹ́rìí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kó wá sí ilé ẹjọ́ lónìí. Báyìí adájọ́ ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí. Ẹgbọ́n tí ọ̀kan lára àwọn lọ́ọ̀yà àwọn bàbá Yétúndé ẹgbọ́n tí wọ́n sọ. Orúkọ yín àti pé kalẹ̀ yín dúró fún nílé ẹjọ́. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n ń wọ́ọ̀chì brief fún nominal complainant, that is to say àwọn pẹ́rẹ́ǹtì ọmọ tí wọ́n ṣekú pa Hafsat. Níbo ni ẹjọ́ wá dé dúró lénìí? Well, ní èní yìí tí ó jẹ́ on the 21 ọjọ́ ogún lé ọyọ kan, so tí wọ́n pe mátà yẹn ní high court lẹ́nìí fún continuation of hearing. Àwọn attorney general of Kwara State wọ́n láwọn ní ẹlẹ́rìí mẹ́ta. A rí i pé ní last time tí a wá sí court wọ́n pe ẹlẹ́rìí mẹ́ta ní ọjọ́ yẹn, wọ́n dẹ̀ ní àwọn ní ẹlẹ́rìí mẹ́sàn-án. Out of mẹ́sàn-án tó kù òun ni wọ́n ti pe ẹlẹ́rìí mẹ́ta ní èní. So àwọn ẹlẹ́rìí mẹ́ta dọ́dẹ̀ pé wọ́n pe ọlọ́pàá méjì, wọ́n sì pe tíṣà ẹyọ kan ní tí ó jẹ́ pé òun ni ó translate àwọn kinní yẹn sí from Yorùbá to English language. So bí ó ṣe jẹ́ nìyẹn. Wọ́n dẹ̀ give evidence, wọ́n play àwọn video recording ní bí ọmọ yẹn ṣe make conventional statements, bó ṣe jẹ́wọ́, wọ́n record video yẹn, bó ṣe gbogbo àwọn step tó take, bó ṣe pe ọmọ yẹn wálé, bó ṣe bá a sùn nígbà tó ní òun tó dákú, tó ní òun bọ́ta, òun làágùn, landlord òun béèrè pé ṣé ò sí, ọ̀rọ̀ ẹ̀rù ti bà òun kó tó di pé òun wá wọlé, òun wá gbé ògógóró, òun wá dààmú, ìgbà tóun mu ọtí yẹn ní inspiration wá ló wá fún òun ní energy àti
thought ọ̀nà bóun ó ṣe ṣiṣẹ́ ní orí ọmọ yẹn kóun tó wá pieces ẹ̀, òun wá gé kélekèle kó tó wá di pé òun lọ dump èyí tó kù sí dustbin. Èyí tó sì jẹ́ pé òun fẹ́ lò ńbẹ̀ which is ọwọ́ àtàwọn nǹkan míì, ẹ̀jẹ̀ òun lòun lò tóun fẹ́ lò tóun preserve sínú ike. So ìyẹn ni nǹkan tí ó really ṣẹlẹ̀ ní court ní èní. Ọjọ́ yẹn á sún ìgbẹ́jọ́ míì sí. Wọ́n sún ẹjọ́ sí on the 4th of June 2025 oṣù tí a wà yìí, ọdún tí a wà yìí, on the 4th of June, ọjọ́ kẹrin oṣù kẹfà nínú ọdún tí a wà yìí, òun ni wọ́n sún ìgbẹ́jọ́ sí. Ẹ ṣeun gan sà. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman tí gbogbo ẹ̀rí tán sì gbé wálé ni tó sì ń ṣe àfihàn pé wọn ò mọ nǹkan kan ní orí rẹ̀. Ẹ dákun kí ni ẹ rí sọ lórí eléyìí o? Well, kò sí nǹkan tí a fẹ́ sọ náà ju pé láti ilẹ̀ àti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì yìí, gbogbo àwọn witnesses tí wọ́n kó wá sí court, gbogbo àwọn evidence tí wọ́n give so far, láti ìgbà wọ́n ti bẹ̀rẹ̀ kéèsì àwọn witness méje ti testify before the court. Ká tó wá fi tèní yìí kún, àwọn mẹ́ta tán tún kún lénìí ó jẹ́ mẹ́wàá. So gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ti give evidence so far, kò sí anybody tó indict àwọn mẹ́rin tó kù. So Abdulrahman tó jẹ́ apààyàn tó pa ọmọ Hafsa yìí, òun nìkan náà ni gbogbo evidence wọn pátá òun ló dá lé lórí. Léyìí tó túmọ̀ sí pé by the time tí léyìí tó túmọ̀ sí pé ibi tẹ́jọ́ dé báyìí o, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n mú mọ́ Abdulrahman wọn ò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ṣùgbọ́n lè sọ a sì lè wí bóyá nínú àwọn witnesses tó kù out of 9 wọ́n pe mẹ́ta. Àwọn tó kù a mọ̀ bóyá tán bá wá court ní next adjourn date àti ìmọ̀rú evidence tí wọ́n fẹ́ give. Bóyá evidence tán bá give ó lè link wọn mọ́, ó lè link àwọn defendants tó kù, ó lè link wọn mọ́ the said offence. But so far so good, kò sí any evidence tó link àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ́ the said offence.